oríṣiríṣi obìnrin ló wà ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní àgbáyé àmọ́ àwọn obìnrin tá máa ń mú aṣojú ràn yín lórí ètò obìnrin tó dáńgájá àwọn obìnrin tó ti gbé nǹkan ńláńlá ṣe ní orílẹ̀-èdè wa àti ní òkè òkun náà la máa mú wá fún yín nítorí náà orúkọ tèmi ni Abímbọ́lá Wọlé Ashiru ẹ káàbọ̀ sórí ètò wa obìnrin tó dáńgájá tó ń dé sójú ràn yín láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà ní ọjọ́ tòní àlejò wa ni ẹni tí wọ́n ti ṣe igbákejì fún gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ní orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní báyìí àwọn ni sẹ́nítọ̀ fún Èkìtì Central Senatorial District ní Èkìtì lórílẹ̀-èdè wa Nàìjíríà orúkọ wọn ni sẹ́nítọ̀ Abíọ́dún Olújìmí. ìyá wa ẹ káàbọ̀ sórí ètò obìnrin tó dáńgájá àwọn tó wà nílé wọn fẹ́ mọ̀ yín. ẹ ṣé olóòtú ẹ ṣé tí ẹ wá síbí orúkọ tèmi ni Bíọ́dún Olújìmí mo jẹ́ ọmọ bíbí Òmùo Èkìtì ní Èkìtì South Senatorial District ní Èkìtì State bàbá mi olùyàwòrán ni kí Ọlọ́run kí ó délé fún wọn ìyá mi àwọn tó ń ránṣọ aṣọ ni ìyá mi rán ṣùgbọ́n àwọn ṣì wà ní ayé ìlú Ìbàdàn ni mo ti dàgbà mo dẹ̀ wà tó kúrò ń bẹ̀ mo lọ fẹ́ ọkọ ní Edo State. ìyá wa ẹ̀sìn wo lẹ̀yin ṣe. Kìrìsìtẹ́nì lèmi ìjọ kátólíkà lèmi wà. ìyá wa ṣe lè dárúkọ àwọn iléèwé tètè lọ àti pé ìwé mélòó ni ẹ kà. ìwé tó mo lọ sí ilé ẹ̀kọ́ primary ní Sacred Heart Convent School ní Ìdí-Ìkan nìbàdàn mo wá lọ sí secondary ní Our Lady of Apostles Mary Way ní Ìbàdàn mo bẹ̀rẹ̀ mo lọ ṣe èyí tó ń pè ní A-levels ní Methodist ní Yaba mo wá ṣe mo ní diploma ní journalism ní Nigerian Institute of Journalism mo ṣẹ̀ṣẹ̀ wá lọ university mo lọ University of Abuja mo ṣe àwọn ẹ̀kọ́ kan ní Michigan State University mo school tí mo lọ pọ̀ mo lọ sí school kan tó ń pè ní Institute of Public-Private Partnership mo tún lọ sí àwọn oríṣiríṣi school kéékèèké bẹ́ẹ̀ nítorí pé mo jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn wípé ká má tí n bá ti wà tí mi ṣe nǹkan kan á dàbí ìgbà tí mi ò rántí gbogbo ìwé tí mo kà mọ́ ìtorí ẹ̀ màá tún wá padà lọ ìbáà ṣe PGD ìbáà ṣe nǹkan kan màá tún lọ ṣe láti tún fi yí òye yẹn padà. a fẹ́ mọ̀ ìyá wa àwọn ibo lẹ ti ṣiṣẹ́ rí. mo ti ṣiṣẹ́ ní P&T Ministry of Posts and Telecommunications ni wọ́n jẹ́ nígbà yẹn mo ti ṣiṣẹ́ ní Nigerian Tribune mo ti ṣiṣẹ́ ní NTA Ìbàdàn mo ti ṣiṣẹ́ ní DBN Television mo ti ṣiṣẹ́ ní Delta Steel Company Orin Alaja mo ti ṣiṣẹ́ ní Reflex Communications mo ti ṣiṣẹ́ nínú ìjọba náà nítorí nígbà kan mo jẹ́ òṣìṣẹ́ ní Èkìtì State Government. ìyá wa ní báyìí ká bá wo gbogbo ìdá ti ṣiṣẹ́ rìn yẹn à ń mọ̀ pé ẹni tó ti kàwé gan ló lè ṣiṣẹ́ káàkiri bẹ́ẹ̀ yẹn tọ́dẹ̀ sì lè wà bó ṣe wà yìí ìyá wa fẹ́ mọ̀ ìgbà olè yìí wò wípé àsìkò tó láti wọ òṣèlú àti pé kí lẹ rí tẹwàá rúwọ́ pé mo fẹ́ ṣe òṣèlú yìí torí ipò gíga ni. ní tèmi èmi kọ́ ni mo ń ṣòṣèlú ọkọ mi ní olóṣèlú ó jẹ́ pé nígbà kan à ń gbé ní ibì kan ní Èkó kì í ṣe Èkó gangan ó ti bọ́ sógun state ṣùgbọ́n ara Èkó ni ní Ìjú Hills lẹ́yìn
Greenland ó wá jẹ́ pé ibi tuntun ni a ṣẹ̀ṣẹ̀ kọ́lé síbẹ̀ a kúrò ní Warri tá ń gbé àwa kọ́lé síbẹ̀ nígbà tá a débẹ̀ àwa rí i pé ibẹ̀ tuntun ní sẹ́wọ̀n kò tí ibì kan bá ṣe tuntun kò ní sí títì kò ní sí gbogbo a rí i pé kò sí ilé ìgbẹ̀bí kò sí hospital kò sí nǹkan kan àwọn ọmọ wẹ́wẹ́ wá pọ̀ tí wọ́n lọ léèwé torí wọ́n pọ̀ tán lọ léèwé mo wá wò ó mo ní tá a bá ran àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn ọmọ yìí náà lè máa tún ilé ayé àwọn ọmọ wa ṣe ká má sọ nǹkan míì nígbà tí ó bá yá mo wá rò í pé pẹ̀lú ọkọ mi pé ó yẹ ká lè wá nǹkan kan ṣe fún àwọn ọmọ yẹn ilé yẹn ń gbà tá a kọ́ ṣe ẹ̀mọ ilé àtijọ́ a ṣe ṣọ́ọ̀bù 4 síwájú ẹ̀ mò ń lo ńláńlá 2 àfi yòókù rent mo wá lé àwọn tí a fi rent fún èmi náà wá kúrò nínú ṣọ́ọ̀bù ọ̀dọ̀ mi a wá fi ṣe bíi primary school a wá gba tíṣà síbẹ̀ àwọn ọmọ tó máa ń sáré lé wa ẹ jẹ́ kí n bá yín pọnmi ẹ jẹ́ kí n bá yín gbé báàgì àwọn la kọ́kọ́ gbà síbẹ̀ nígbà tó máa fi di lẹ́yìn oṣù bíi 4-5 ọmọ ti di 100 ká tó mọ nǹkan tí a máa sọ gbogbo ilé ti kún àwa ń lo pálọ̀ à ń lo compound à ń lo gbogbo ẹ̀ àwọn tíṣà tá a gbà ò tó mọ́ wọ́n wá lọ bẹ àwọn bàbá tó ní mọ́ṣáláṣí tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa gangan ìmáàmù yẹn èèyàn gidi ni bíi bàbá ló sì jẹ́ sí mi dè ní wọ́n wá lọ bá ìmáàmù ní ìmáàmù láti Monday títí dijọ́ Friday ẹ jẹ́ ká tún máa lo inú mọ́ṣáláṣí kí ó lè gba àwọn ọmọ ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó bá dijọ́ Jímọ̀ tó bá ti fẹ́ ké aṣámú wọ́n á kúrò ńbẹ̀ à close early bá a ṣe ń ṣe lọ nìyẹn lára rí i pé tí wọ́n bá sick kò sí hospital àwa rí i pé local government yìí bẹ̀rẹ̀ kankan wọn ò gbé débi kankan bíi foundation àwa kó àwọn ọmọ wa lọ gbogbo wa àwa ṣa gbogbo ọ̀dọ̀ tí wọ́n ti sọ́dọ̀ àtàn àwa yọ kúrò ibi tá a ti ń tún ṣe lẹ́yìn ó ti di pé wọ́n wá sọ pé wọ́n ti gé ibẹ̀ yẹn kúrò ní Èkó ó ti di Ogun State Èkó dẹ̀ ni a fi ń ṣe aláìní tẹ́lẹ̀ àwa lọ ra ilẹ̀ sí ibì kan pé ká kó lọ fi ṣe skul gidi ilẹ̀ táwa lọ làwa rí pé ilẹ̀ Èkó ni kò kì í ṣe ilẹ̀ Ògùn mọ́ nítorí títì ti là wá ní àárín bàtà wa débẹ̀ lèkó wá sọ pé a lè ṣe skul àfi káwọn gbà lọ́wọ́ wa wọ́n ṣe wá gba skul yẹn lọ́wọ́ wa yẹn ṣùgbọ́n wọ́n gba health center yẹn àwa ran àwọn ará àdúgbò lọ́wọ́ àjọ parí ẹ̀ nítorí yẹn wọ́n wá pè ọkọ mi wọ́n ní kó wá díje nítorí òṣèlú ló wà dà wọ́n ní kó wá díje ṣùgbọ́n nígbà tó wá gbé ọkọ mi gbogbo èèyàn tó wà nínú ọgbẹ́ wa sọ pé rárá o àwọn òfẹ́ nígbà àwọn ti ẹ̀fọ́ kò ní mọ́ táwọn ọ̀rẹ́bìnrin lọ́wọ́ ní ọ̀rẹ́bìnrin lọ́wọ́ ní ọjà ìyàwó ẹ̀ kọ́ bàbá yẹn bàbá junction náà kò wá ní ìyàwó ẹ̀ ní kò lọ mọ́ wa bó ṣe di pé wọ́n mú mi wọ́n dìídì èyí tó yìnbọn pè ní compel wọ́n compel mi láti wọ òṣèlú bí mo ṣe wò òṣèlú nìyẹn kì í ṣe mi ló lóṣèlú ọkọ mi ni ṣùgbọ́n àtijọ́ tí mo ti wọ̀ lọ́kọ mi ti lọ jókòó sẹ́yìn ó lé èèyàn 2 ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìgbà yẹn ló ti jókòó sẹ́yìn ó ní ìgbà tó ti jẹ́wọ́ lọ náà ó ní ó fi sí wọn lọ́kàn máa ṣe lọ. gẹ́gẹ́ bí igbákejì gómìnà nígbà yẹn sẹ́yìn ṣe lè sọ fún àwọn nǹkan tí ẹ ṣe táwọn èèyàn lè máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ sẹ́ńtọ̀ lẹ́nu. ṣe rí nígbà tí mi jẹ́ igbákejì gómìnà tí mo ṣe igbákejì ẹ̀ akíkanjú ni èèyàn tí action ti pọ̀ jù kò túrálẹ̀ rárá gbogbo nǹkan tá a ṣe ń gbà yẹn ni pé láti fọwọ́ ti gómìnà kí gbogbo ẹ̀ lè túbà kó túṣẹ gómìnà wa á pè wá á ní kí la lè ṣe tí èèyàn 2000 tó máa fi lálàáfíà tínú wọn á dùn àwa ronú bóyá a fẹ́ dá wọn lókòwò ni o a fẹ́ fún wọn ní nǹkan tó máa fi jẹun ni o a fẹ́ àwa rò tá a bá ti rò
àwa ni deputy lọ ṣàlàyé ẹ̀ fún wọn a lọ ṣàlàyé ẹ̀ fún wọn òun ló fi jẹ́ pé títí dèní ó jẹ́ gómìnà kan tí wọ́n nífẹ̀ẹ́ sí púpọ̀ nítorí gómìnà tó fẹ́ràn àwọn ará ìlú ẹ̀ ni so nǹkan tá a ṣe ń gbà yẹn ìfọwọ́sowọ́pọ̀ la fi ṣe kò séèyàn kankan tó lè sọ wípé èmi ni mo ṣe báyìí nítorí pé gómìnà wa a tó mẹ́jọ a pè wá jókòó a bá wa sọ̀rọ̀ kí ni ìwọ́rò kí ni ìwọ́rò kí ni ìwọ́rò àjọ dá ìròyìn pọ̀ ìròyìn àwa mọ̀kàn bẹ̀ gbogbo wa àjọ gbárùkù tí àjọ ṣe. ìyá mo fẹ́ mọ̀ ṣáyìn àti gómìnà báyìí ṣe é ṣe wà ní ìrẹ́pọ̀. àjọ ń ṣiṣẹ́ báyìí. àwọn tó wà nílé wọ́n fẹ́ mọ̀. àjọ ń ṣiṣẹ́ báyìí ni gómìnà yẹn ló jẹ́ kí n débi tí mo wà báyìí gómìnà yẹn ló ṣe okùnfà ló ṣe agbátẹrù ibi tí mo jókòó sí báyìí lénìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi nítorí pé kíní kan wà nínú bíbélì ti sọ fún wa ó ní lẹ́yìn ọlọ́run ó ló kù àwọn olórí wa kì í ṣe ọjọ́ orí lọ́lọ́run fi ń ṣe ló fi mú lórí tó bá ṣọjọ́ orí ni púpọ̀ náà àwọn tó ń ṣe olórí wa yóò lè jẹ́ wọn lè ṣe olórí kì í ṣe ìwà kì í ṣe mímọ̀ ń ṣe bó ṣe wù Ọlọ́run ló ṣe ń yan olórí fún wa tó bá dẹ̀ ti yan olórí fún wa wà á tẹ̀lé bó bá ti tẹ̀lé wà á tẹ̀sí. ìyá wa gbàtẹ́ jẹ́ igbákejì gómìnà wa bàbá Fáyọ̀ṣe lẹ́kìtì náà a rí wípé ìgbà tí wọ́n yan wọ́n nípò níjọ́sí a rí wípé wọ́n gbé ipò yẹn fún yín gẹ́gẹ́ bí àwọn ìlànà àti òfin ìlú wa ṣé torí pé ẹjọ́ obìnrin ni wọ́n lè ṣe báyìí tàbí ṣe lè tanná ìmọ́lẹ̀ sí orí ọ̀rọ̀ yìí. ìgbà yẹn yàtọ̀ pátápátá ìgbà yẹn bí ìgbólógun ni kì í ṣe ìgbà tó wà nílẹ̀ yìí lákọ̀ọ́kọ́ nígbà tí gbogbo ẹ̀ ń lọ torí mi ò mọ nǹkan kan nípa ẹ̀ lóòótọ́ àwọn èèyàn purọ́ mọ́ mi lóríṣiríṣi òun ló yọ gómìnà òun ló lọ sọ pé òun fẹ́ di gómìnà kò sí nǹkan kan tó jó tán bẹ̀ tó ráwọn tó mọ̀ sí wọ́n yìí wà ní ilẹ̀ lórí iyẹ̀pẹ̀ báyìí tí wọ́n lè sọ sí ní ìmọ̀ nǹkan kan ń pa ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n sọ fún mi náà pé torí ìjọba ń gbà yẹn pè mí wọ́n ní nǹkan báyìí báyìí láwọn fẹ́ kí n ṣe mo ní mi ò lè ṣe mo ní nítorí pé aláàánú mi ni gómìnà yìí mo wà ní House of Reps ló mú mi kúrò ló ní kí n wá ṣe igbákejì kàkà kí n dá káwọn méjèèjì kúkú jọ máa lọ láti bẹ̀rẹ̀ ni mo ti sọ ìyẹn sílẹ̀ mi ò dẹ̀ yí padà títí òun ló fà wípé tí ó bá ti ń lọ ẹ jẹ́ káwa méjèèjì ká kúkú jọ lọ mi ò mọ ìgbà tí gómìnà mi lọ ṣùgbọ́n nígbà tán ní ká máa lọ kò bà mí lẹ́rù láti lọ nítorí mo ti ní lọ́kàn tẹ́lẹ̀ yàtọ̀ sí yẹn obìnrin lèmi bùkátà obìnrin ìwọ̀nba ni nítorí bó ṣe wù kó rí ọkọ mi á fóúnjẹ lẹ̀ ó lè má jẹ nǹkan tó wù mí jẹ ṣùgbọ́n tí ò bá sí nǹkan mi màá jẹ kò dàbí tọkùnrin ọkùnrin ló gbọ́dọ̀ lọ oúnjẹ wá ló gbọ́dọ̀ lọ wá ètò ilé ìyàtọ̀ ìyẹn òun ló fi jẹ́ pé kò wúwo lọ́wọ́ mi láti sọ pé. gẹ́gẹ́ bí ipò sẹ́nítọ̀ tí ẹ wà ní báyìí ṣé lè sọ fún àwọn nǹkan tẹ ní lọ́kàn láti ṣe. lágbára Ọlọ́run èyí tó kọ́kọ́ jù ní pé àwa obìnrin lákọ̀ọ́kọ́ tá a bá ti dìbò tá a bá pọ̀ lénìí lábàdínkù lọ́la àmọ́ kí ló dé àti làkàkà látọjọ́ ìwá kò lójú a máa kọ́kọ́ wá ètò bí àwọn obìnrin wa tí wọ́n á ṣe ní lọ́wọ́ tí wọ́n á ní lápò tí wọ́n á rí nǹkan ṣe which is empowerment. Ìjọba gbọ́dọ̀ ní bill agbọ́dọ̀ àwa bill kan tó jẹ́ pé ìjọba fọwọ́ sí pé báyìí ni wọ́n ṣe gbọ́dọ̀ máa ṣe ètò obìnrin nítorí pé tí nǹkan 100 bá ti wà nílẹ̀ tí apá kan ti kó 48 49 bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ wá nǹkan ṣe fún 49 yẹn
torí nǹkan tá a kó nínú gbogbo àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà nìyẹn 49%. téèyàn bá dẹ̀ ti gba 49% nínú 100 ó yẹ kó wá sí ọ̀rọ̀ ẹ̀ a gbọ́dọ̀ ṣe ìyẹn. èyí tó wá jù báyìí ni pé epo la fọkàn sí. a gbọ́dọ̀ wá ọ̀nà míì tá a máa ṣe tá a máa fi rówó. àwọn ọ̀nà yẹn àwa bíìlì tó máa bá wa cover wọn. lẹ́yìn yẹn tá a bá lọ ọ̀dọ̀ ọlọ́pàá tá a bá sọ fún wọn pé ó dàbí ẹni pé mo mọ èèyàn kan tó ń ṣe burúkú ń bì, ẹ̀mí olúwa wà ní agbede méjì, nítorí wọ́n lè wá mú ẹ ọ̀kan dẹ èèyàn sí ẹ. a máa wá àwọn nǹkan tá a máa ṣe tó jẹ́ pé àwọn èèyàn lè máa sọ fún ọlọ́pàá tí wọ́n ọ̀dẹ̀ ní mọ̀ wọ́n á dẹ̀ rí pé òótọ́ ní kinní yìí, nítorí tá a bá ń ṣe yẹn ní gbogbo àwọn èèyàn burúkú á fi tán ní ilẹ̀. oríṣiríṣi nǹkan ló wà ńlẹ̀ tá a máa gbé ṣe lágbára Ọlọ́run. gbogbo àwọn obìnrin àjọ jókòó àwọ̀ àwọn nǹkan tó máa ṣe àwa obìnrin láǹfààní àjọ máa ṣe nípa bí ètò ara wa ní o, ọ̀rọ̀ kánsà ní o, àwọn ọmọ ní o, ọ̀rọ̀ gbogbo ẹ̀ la máa ṣe. Ọlọ́run adé fún yín ṣe máa. àmín. ní báyìí a fẹ́ bọ́ sí abala mọ̀mímọ́. a fẹ́ mọ̀ kí lẹ̀yin mọ̀ nípa ìfẹ́, kí lẹ lè sọ fún wa nípa ìfẹ́. ìfẹ́ làkójọ òfin bí bíbélì ṣe sọ fún wa nìyẹn, báwa náà ṣe mọ̀ nìyẹn. tá a bá nífẹ̀ẹ́ ara wa kò sí nǹkan kan míì ń bẹ. ìfẹ́ ló lè jẹ́ kí Haúsá, Yorùbá, Ìgbò kí gbogbo wa ká máa ṣe pọ̀ nínú ìlú kan. ìfẹ́ tí ò tó ló ń fa gbogbo wàhálà tí à ń rí téèyàn kan kàn dìde ilé ẹ̀ tá a mọ̀ bẹ́ sápò tá a lọ gún ẹlòmíì pa tẹlòmíì àdìde so àdó olóró mọ́ra tí ilé ayé ti ẹ̀gàn ọjà mọ́ nǹkan kan sí tá a lọ pa àwọn èèyàn. àìnífẹ̀ẹ́ tó tó ni. tífẹ̀ẹ́ bá tó àá ṣàánú ara wa, àá wora wa, àá wò pé tó bá ṣe mí náà ńkọ́, àá lè fira wa sí ipò ẹlòmíì. ìyẹn ni ìfẹ́ yàtọ̀ sí ìfẹ́ tọkùnrin àtobìnrin. dájúdájú bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ lọ yẹn a rí i pé ẹni tó nífẹ̀ẹ́ ni ẹ máa jẹ́. ìyá wa ní báyìí a fẹ́ mọ̀ ṣe lè sọ fún wa ọdún mélòó tí ẹ̀yin lò ní ilé ọkọ. tí wàá ń lé ẹ̀ ó ti ṣe díẹ̀, màá ti ṣe ju 35 years lọ nílé ẹ̀. wọ́n ti mú mi lẹ́rú láti bíi 35 years ago. ṣe lè sọ fún wa nípa bí ìfẹ́ yín nígbà ẹ̀ ṣe rí àti tìsín, nítorí a rí i pé ẹ nífẹ̀ẹ́ ọkùnrin gan. ọ̀rẹ́ ni wá, ṣùgbọ́n gbà yẹn àwọn ọkùnrin èèyàn líle ni mo fẹ́. ó fẹ́ràn mi púpọ̀ títí di àárọ̀ ọ̀la, ṣùgbọ́n kò túra lẹ̀ rárá. tó bá ti rí kinní kan á ní àbò fẹ́ sá lọ, àṣeṣe gèmí ọ̀wà fún ẹ. èmi náà ya rọra máa jókòó máa sọkún jẹ́jẹ́jẹ́jẹ́ mi. ó fẹ́ràn mi púpọ̀ ju bó ṣe yẹ lọ. téèyàn bá dẹ̀ ń bọ̀ tó bá wá rí ẹni tí ó fẹ́ràn ẹ jù á dàbí ìgbà tó jẹ́ pé ó ní ẹ lára nígbà yẹn. ṣùgbọ́n bá a ṣe wá lọ we got used to it. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó jù mí lọ púpọ̀. ààyè tó wà láàrin wa fẹ́ tọdún mẹ́wàá. òun kẹ̀dẹ̀rẹ̀ ó dìídì fẹ́fẹ́ yàwó ni nítorí pé ó ti tà ó ti rà pé ẹyọ kan tí mo fẹ́ yìí kò tún gbọdọ̀ lọ́wọ́ mi lọ́wọ́. nítorí náà I go die together ni we go die together ni. ìyẹn kẹ̀dẹ̀rẹ̀ ó wá jẹ́ nǹkan tó ṣòro fẹ́mi pé eléyìí ti pọ̀ jù. ṣùgbọ́n bá a ṣe wá ń lọ mo wá rí i pé látọkàn ni, nítorí pé ó ti wòye pé gbogbo èyí tó ti lọ sẹ́yìn eléyìí tóun tún dì mú yìí kó má tún di àfidànù. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó rí bẹ́ẹ̀. àmín. ẹni báyìí ṣé lè sọ fún wa àwọn tó wà nílé fẹ́ mọ̀ wọ́n fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe pàdé olólùfẹ́ yẹn. ìyẹn gùn gan.
nígbà tí mo wà ní NTA ní Ìbàdàn mo máa ń ka news then nígbà yẹn a máa ń monitor èèyàn kan ló máa monitor látàárọ̀ dalẹ́ tó máa report ní ìjọ́ kejì ojoojúmọ́ tí n bá ń lọ síbi iṣẹ́ láràárọ̀ mo ṣáà máa ń retí Toyota Crown yìí á máa flash sí mi mo wá rò nígbà yẹn pé GM Sketch àwọn ni wọ́n máa ń kí mi ẹ̀gbọ́n dáadáa ni wọ́n so tí n bá ti ń lọ tán bá ti flash sí mi náà flash sí wọn ẹ̀gbọ́n mi níjọ́ yìí mo wá ń bọ̀ nílé ó ti rẹ̀ mí mo ní kí n tètè lọlé kí n lọ monitor go slow wá wà níbi junction mọ́ plantation bí tí mo ti ń lọ mo kàn rọ́kùnrin ló kàn dúró ní hello give me a lift mo wá wò mo wá ní who are you ó wá ní òun lòun máa ń flash sí mi nínú Toyota Crown ní ò kì í ṣe ọ̀gá mi ní Sketch ni ó ní ó lóun lòun wá ọ̀gá Sketch ok kí ló wá dé kí ló ṣe mọ́tò yìí ó nígbà táwọn lọ ibiṣẹ́ láàárọ̀ ó láwọn l'accident ó ní ó somersault ọ̀nkọ́ńkọ́ ó náà sí inú mọ́tò àhúdà where are you going mo lọ ń lọ sà ó gbé briefcase dání ó wá ní òun lọ sí àpáta ok ẹ wọlé kí n gbé yín ṣe bẹ́ẹ̀ mi ogún wa mọ́tò Oslo yìí wá pọ̀ nígbà tá a máa débi filling station mo rí pé petrol mi ti ń lọlẹ̀ gba yẹn full tank mi 5 naira ni mo dẹ̀ ti mú 5 naira mi ó ti máa ń wà ní ibi compartment yẹn mo bá ní ẹjọ́ sáà ẹ má bínú sáà mo bá wọ mobile petrol station tó wà níbẹ̀ mo wá aláàjì dẹ́ mọ̀ mí dáadáa mo wá kí wọn àwọn ní àbúrò ṣàlàfíà ní tí ń bọ̀ mo ní bẹ́ẹ̀ ni sáà mo fẹ́ tètè repo kí n lè máa lọ mo kàn rí pé ẹni tí mo gbé ó bọ́ọ̀lẹ̀ ó wá lọ síbi tí iná wà ó lọ ń ṣí briefcase àwọn tó máa ń fi nọ́mbà kọ́ ń gbà yẹn ni níbi tó ti ṣí ló bá dé mo rí pé omi tán mo wá fẹ́ mú fún wa ní no I pay for your I'll pay mo wá wò ìgbà yẹn mo yíyọ ọmọ ọ̀tá púpọ̀ mo wò látòkèdílẹ̀ mo ní you mo ní no man pays for my petrol no man who are you mo bá ní wàá ló bá ní ẹ má bínú madam bá san owó mi aláàjì bá ní bẹ́ẹ̀ tí ẹ rí mo bá wọnú mọ́tò mi ò fẹ́ gbé wọn torí ló ti bí mi èwo ni ìránṣẹ́ sí ẹ òwà dédédé olùfẹ́ san owó petrol mi 5 naira nígbà yẹn 5 naira owó ńlá ni bá wọnú mọ́tò mi tí ẹ kí mọ́ mi bá sọ̀rọ̀ mọ́ bá níjọ ń gbé lọ́lẹ́ ti fẹ́ bọ́lẹ̀ sá nítorí mo yà pátá gbọ́ngbà yẹn ń gbé lọ́lẹ́ ti fẹ́ bọ́lẹ̀ sá ló bá ní ẹ má bínú ẹ ṣì sún mi síwájú díẹ̀ sí bí o ṣe ní kí n sún síwájú díẹ̀ sí bẹ́ẹ̀ lójú ojú ìbàdí èmi gan òyìnbó ó wá débi tó lóun ti fẹ́ bọ́lẹ̀ àti bọ́lẹ̀ wá di iṣẹ́ níbo ni ẹ ti fẹ́ bọ́lẹ̀ yẹn gangan inú sì ń bí mi gan ó wá ní ok ṣé kìtì kúkú ni mí tí n bá gba báyìí là bá ń lọ à ń lọ mo ní ẹ wá bọ́lẹ̀ ẹnu gbé nínú gbé ìmọ̀dà mẹ́ṣà náà mi àbá súnmọ́ wájú níbi tá a ti súnmọ́ wájú mo kàn á retí ibì kan inú gbóbá ilé wà náà ní inú gbóbá báyìí wọ́n wá tanná sínú ilé yẹn ṣùgbọ́n mo rí Volvo kan wájú ọkọ̀ mi balẹ̀ pé kò lè jẹ́ irin ní oúnjẹ ń bẹ̀ ó máa jẹ́ èèyàn ń bá ní ẹjọ́ sá ẹ bọ́lẹ̀ kí n lè máa lọ bí mo ṣe mo wá jókòó bí mo ṣe relax mọ́tò dẹ̀ rán ó kàn pa ẹ́ńjìn mọ́tò dẹ̀ yọ kọ́kọ́rọ́ ibẹ̀ ni mo ti wá jókòó sínú mọ́tò mi ò jáde o ló wá ń pe gbogbo wọn àwọn èèyàn wá ń jáde nínú ilé yẹn wọn wá ní ẹjọ́ ẹ bá mi bẹ̀ àwọn brọ́dà dráìvà ọ̀gá mi ní Sketch náà pé àwọn èmi ò wá olóhùn ṣe dráìvà anybody o olóhùn lòun ní mọ́tò òun lòun máa ń flash mi ọlọ́run kó máa ṣàánú anyway níjọ́ tá à ń sọ yìí wọ́n wá gbé Volvo yẹn wọ́n tẹ̀lé mi wọ́n wọ mọ́tò mi gbogbo àwọn yòókù wọn bàbá mi délé àdélé mi ṣe báyọ̀ kan sọ̀rọ̀ nítorí bí mo ṣe lọ máa mọ́nítọ̀ ló ń ṣe mí mo ṣe mọ́nítọ̀ ní láàárọ̀ ọjọ́ kejì ó ṣe dé tó tún déwájú ilé mi nìyẹn tó lè wá gbé mi lọ bí iṣẹ́ mo ní tiyín ti jẹ́ that today is history bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn àdẹ̀dúpẹ́. kí ni àwọn nǹkan tó máa ń mú mi dùn? tí n bá ti wà pẹ̀lú family mi
especially àwọn ọmọ mi nítorí pé àwọn nǹkan tí wọ́n máa ń béèrè ó máa ń jẹ́ kínú mi dùn nítorí pé ìwọ̀nba nǹkan tó bá béèrè àti ìwọ̀nba àgbà tá a bá wà pẹ̀lú wọn yẹn la lè rí bí sọ fún wọn bó ṣe wà tẹ́lẹ̀ bó ṣe yẹ kán hùwà báwo ló yẹ kí nǹkan ṣe rí nítorí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ gbogbo wọn láti rán lọ school kò sí ààyè àwa gan àráyè fúnra wa débi tá a máa ráyè fún ọmọ ìwọ̀nba àgbà tá a bá jọ wà yẹn tó máa ní àwọn ice cream tó máa ní no you don't take more than one tá a lè bá wọn sọ̀rọ̀ yẹn ìyẹn ni àwọn ìgbà tí lọ́dọ̀ mi tó múnú mi dùn jù torí ó ń sọ fún mi pé mò ń fi ohùn lẹ̀ fún ọ̀la nínú ayé wọn àwọn nǹkan má ní gbàgbé nǹkan tó máa fi rántí tó bá yá pé when grandma was here àwọn nǹkan tó máa ń múnú mi dùn jù nìyẹn kí gbogbo wọn jókòó kájọ ṣeré kájọ travel. ìyá wa a fẹ́ mọ̀ báwo lẹ ṣe ń ṣe tí iṣẹ́ ilé kò di ti ìjọba lọ́wọ́. owó gbọ́dọ̀ fowó lọ́rùn gbogbo ẹni tó bá ti máa ṣòṣèlú ó gbọ́dọ̀ mọ bó ṣe máa tòlé ẹ̀ ọkọ mi máa ń sọ nǹkan kan lẹ́yìn tó bá ti ra lúdò fún ìyàwó ẹ̀ ó ní 6 and 5 lájẹsùn ṣùgbọ́n kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tó bá ra lúdò fún ìyàwó ẹ̀ bó bá ti ń da 6 á sáré lọ sí ibẹ̀ á padà wá á ra 6 á lọ tẹ̀bà tó bá ṣe 5 yẹn àfàsàfẹ́ torí gbogbo nǹkan ló gbọ́dọ̀ ní ètò ló gbọ́dọ̀ ní bá a ṣe ń ṣe obìnrin ó gbọ́dọ̀ fojú tó ilé ẹ̀ ilé lákọ̀ọ́kọ́ nítorí gbogbo iṣẹ́ tá à ń ṣe yìí ó ní time ó ní ìgbà àti àkókò kò dé sí àkókò ọ̀run lọ dọ́ndọ́n kì í pẹ́ tán tó bá tán ilé ló máa kù tó bá ti nílé tí ilé bá ti wà dáadáa ìjọ́kíjọ́ tó bá tán àkànrà pa èyí tó wúwo àti èyí tó fúyẹ́ mọ́ wà padà sílé. ìyá wa ẹ ṣé gan ni ẹ ṣé tẹ́ gbà wá láyè láti bá yín sọ̀rọ̀ ní ìparí ìyá wa ṣe lè sọ fún wa ọ̀rọ̀ sí tí wò lẹ ní fáwọn obìnrin tó ń bọ̀ lẹ́yìn. àwọn obìnrin tó ń bọ̀ lẹ́yìn kan fojú tó lé wọn ilé lèèyàn kọ́kọ́ ní kó tó jẹ́ èèyàn rẹ̀ níta àwa obìnrin tá a dẹ̀ ń bọ̀ a gbọ́dọ̀ gbé ìgbé ayé tí àwọn èèyàn lè rí tọ́ka sí pé mo pàdé lágbájá báyìí àwòkọ́ṣe la yé ẹ̀ jẹ́ fún mi àwọn obìnrin gbọ́dọ̀ máa jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ẹni tá a bá pàdé yàtọ̀ sí yẹn àwọn obìnrin a gbọ́dọ̀ mọ Ọlọ́run a gbọ́dọ̀ tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà Ọlọ́run nítorí tá a bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo wàhálà tó wà ní ìgboro yìí kò ní sí ńbẹ̀ àìmọ̀ Ọlọ́run àìhùwà bí Ọlọ́run àìrẹra ẹni sílẹ̀ ló wà nínú gbogbo nǹkan tó wà yìí tóbìnrin bá dẹ̀ ti wà nípò má gbéra ẹ̀gà má ṣe ju bó ṣe yẹ lọ bọ̀wọ̀ fáwọn tó wà níwájú ẹ̀ ó jù wọ́n lọ ó tó wọn bọ̀wọ̀ fún wọn nítorí àwọn tẹ̀yìn náà wọ́n á máa wọ̀ ẹ́ Ọlọ́run á dẹ̀ bá wa ṣe. tó ẹ̀yin ará ẹgbọ́n nǹkan tí ìyá wa sọ wọ́n ní káwọn obìnrin ká má máa jẹ́ kí iṣẹ́ ilé wa kó máa dí ti ibiṣẹ́ lọ́wọ́ ká sì má máa jẹ́ kí ti ibiṣẹ́ kó máa dí ti ilé lọ́wọ́ wọ́n ní gbogbo nǹkan ká máa ṣe lẹ́sẹ̀lẹ́sẹ̀ kí gbogbo ẹ̀ lè máa rí bó ṣe yẹ kó rí pàápàá jùlọ ní báyìí wọ́n ní pé ó yẹ ká mọ Ọlọ́run mọ gbogbo nǹkan tá à ń ṣe nítorí náà orúkọ tèmi ò yàtọ̀ orúkọ tèmi ni Abímbọ́lá Wọlé Aṣírù látọ̀dọ̀ mi àti ọ̀dọ̀ àwọn tó mú kí ètò ìkó wá sí ìmúṣẹ mo ní ire o. Bátúndé Ìṣọ̀lá o ọmọ Egungun Jọbí. Bórin bá dùn bí òdùn ẹni gbọ̀n wò lómi àwọn.